wà náà ẹ̀dẹ̀ ń lọ kẹ́ẹ̀lú fún wa lówó oúnjẹ ni ẹ̀dẹ̀ bọ́tà bẹ́ẹ̀ yẹn. owó kí ló pè? owó oúnjẹ. owó oúnjẹ owó oúnjẹ àwọn wo? owó oúnjẹ mi àtọmọ ẹ of course. àwọn ọmọ tèmi àwọn ọmọ tèmi wo jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ kan fún ẹ láti òní lọ sórí àwọn ọmọ tó bí kìkì obìnrin jọ tó sọ pé òbí mọ èmi kọ́ ni mo ní wọn tó bá yá àwọn tó ní wọn fún wa mú un. àwọn wo ló wá ní wọn o? èmi ò mọ. àbígbà tí mò ń bọ̀ lé bàbá àtìyá mi ṣé mo kọ́ ọmọ dání? tẹ́lẹ̀ bá jẹ́ gbẹ̀ wà á bẹ náà fún mi kí n kà máa bọ́ ọmọ ọlọ́mọ àbí. ọmọ ọlọ́mọ bíi ti báwo. mo ìsọ̀bọ̀ ọlọ́mọ. ẹ ṣé o ìyá kìkì obìnrin kò sówó oúnjẹ. fún wa ní owó oúnjẹ. sórí bó o ṣe ń wò mí mi ò ṣe bàbá abo ẹ kàn fi Débọ́lá ẹ kàn fi tú mi jẹ ni mi ò ṣe bàbá abo. bàbá Débọ́lá ẹ̀yin ò ń ṣe bàbá abo. ìyá abo. alọ́ tiẹ̀ abọ́ tèmi ni. àgbàyà játijàti yìí mi ìmọ̀ kan tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe àgbàyà òṣì. Mommy. Yes, there. Dad is knocking the door. Okay. Who is at the gate scared? Oh. Àdùnní mi ìyàwó ẹ̀ ọmọ ẹlẹ ò tiẹ̀ kì í kí ló ṣe ọmọ ẹlẹ mi láàfù kéré tójú ẹ lè bá. ẹ̀wọ̀n ní mi ò dùn àsìkò ti tó o. my baby àsìkò ti tó o. kí ẹ kọ́kọ́ kí mi náà náà o. ẹ káàbọ̀ ẹ jókòó ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jókòó. ó sàmọ́jọ́ tí mo sì débi bẹ́ẹ̀ kí ló ti ẹ. ẹ wo Àdùnní mi how long ẹ ní sùúrù how long máa fi máa ṣe lé ó ti sú mi o kí ló ṣẹlẹ̀ gan-an ẹ kò wá gbé mi pamọ́ ṣé mi ìdùn rí ni ẹ kò gbé mi pamọ́ àtẹ̀mí àtọmọ láti ẹ wo èmi ò ṣe mọ́ o mo gbúdọ̀ lónìí olónìí a gbúdọ̀ délé ẹ kọ́lé síta náà ẹ gbé mi pamọ́ síbí báyìí ẹ kọ́kọ́ mo ìgbà mo ti rí yín last ìgbà ọlọ́mọ yín ti rí yín last mi fẹ́ o. Àdùnní àdè ìyàwó èmi bàbá bẹ̀. ẹ mọ yẹn lè á gbé mi síbí báyìí. no o mọ ìyá rẹ o mọ bó ṣe tó lọ́wọ́ mi o torí bó ṣe wà ní tí mo fẹ́ fi ẹ́ ṣe mo fẹ́ fi ẹ́ ṣe knockout gbà bó ṣe rí sìn kọ́kọ́ lọ gbà yí ẹ̀ o rí pé ìwọ náà ṣe wò wọ́n á mi lé ní o tẹ́lẹ̀ tán o filẹ̀ tó wọ́n tó bá ṣẹlẹ̀ adékúnlé tó ń wò yìí ó lọ lé bàbá ẹ̀ lé mi eré ló pè ó lọ lé bàbá ẹ̀ lónìí tí wọ́n ti wá mú wọlé màá fi ṣọ́ọ̀kì alẹ́ gbà tí wọ́n ti kó ti húùkù ẹ̀ ìwọ òun kẹrù bọ̀ straight ni yàrá ẹ̀ ni màá máa sùn kí ló ń ṣe é owó gẹ́gẹ́ bí wọ́n play. Àdùnní obìnrin ìyá wọn lọ lórí náà. àwọn wà nílé. ìyá wọn lọ lọ. máa yóò jọ ìṣòro ìjọba 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 máa ṣe bíbí. àwọn olè jáde lọ. Adékọ́lá ilé ló dé yìí o so mọ́mí Débọ́lá kí mọ́mí ẹ dáadáa ọmọ ẹ rèé o kí àwọn ẹ̀gbọ́n ẹ wo Débọ́lá rè Díọlá àtọmọlọ́lá àwọn àti kí wọ́n dáadáa bó lè má tó yìí. ọmọ ẹ náà ni wàá jọ tó gbogbo wọn pọ̀. tọ́ta ni pọ̀. ìmúra mi yàtọ̀ lẹ́nìí wo bó ṣe ń wo Adékúnlé ni. Adékúnlé ni kọ̀ọ̀kan ló máa rí Adékúnlé gbogbo ọmọ ò tí ì rí dé sí o ṣé kìí ṣe pé wọn ọmọkùnrin ti lọ jí ọmọ ṣé àwọn ọmọ tí mo bí ìwọ̀n kì í ṣọmọ. wo sórí ibi tó ti wá wọn kì í rojọ́ ìwọlẹ̀ lẹ́jọ́ ìyá àwọn ọmọbìnrin mẹ́ta tó bí fún mi àwọn ọmọbìnrin mẹ́ta àwọn yẹn ni kí n máa náwó lé lórí. àwọn tó jẹ́ pé tí mo bá tọ́ wọn tó wọ́n lọ ilé ẹ̀rọ mi ìrọ̀jọ́ orúkọ ọmọ tó máa tún létò rẹ̀
Adékúnlé tó fẹ́ kún ilé mi òlélẹ̀ so kò sí wàhálà o ẹ mọ̀ sáyé yá àti yáyé ẹ máa ṣe bó ṣe wù yín. mo wò pọ́n bá mi ẹ tí wọ́n bí báyìí. wọ́n kò fi wọ́n lẹ̀ pẹ̀lú owó tàn yìí o. èmi ni mo ní sórí èsì mo máa yọ kúrò ní yàrá mọ́ mi máa fi sí yàrá ẹ̀ ìwọ ló máa lò ó nínú lẹ́yìn Adékúnlé ni ẹ kò sí jẹ́ kí n mú ẹ wo gbogbo ọdún. ilẹ̀ gbẹ̀ mo lè pa tírísímẹ́ǹtì rẹ̀. ọlọ́run ló mú un ọ̀tún dùn ìlú ẹ̀yẹ́ ọmọ ẹja wọlé.